ṣe mí ìtayà tọmọ ọmọ Ládì méjì o Ìṣọ̀lá ó kú oríire òní o aya rẹ ló rán mi wá o ọkọ Ramat bàbá Abdulsamad bàbá Mariam aya àtàwọn ọmọ rẹ lónìí wá kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé wọ́n ní kí ọ wọ́n ní kí ọ délédélé wọ́n ní kí ọ wọnú ilé àwọn bàbá tó bí ọ lọ́mọ lọ ọmọ Elémùrè Òye ọmọ Fáṣọmọ ọmọ Ìjàrá Òde Ìsìn ọmọ iyọ̀ lórí lójú epo ṣèbí wà lọmọ bọ́níyàngúnyàn lọ́lọ́dẹ Ìsìn ọmọ bọ́lọ́kà bá ràn kálẹ̀ lọ́nà ìbáramọ̀jẹ́ báràlẹ̀ rẹ̀ ò bá gúnyán báràlẹ̀ rẹ̀ ò bá rọkà ó dá mi lójú ẹbí ní parú wọn nílé bàbá tó bí ọ lọ́mọ ẹ̀yin lọ́mọ rọ́jú bọ́bá kú nílé bàbá tó bí ọ lọ́mọ ọmọ ológun àjìfà ọmọ akẹ́rùjọ Ìṣọ̀lá o ṣe bá akúnlẹ̀ká ni wọ́n pèsè nílé bàbá tó bí ọ lọ́mọ ó máa kú oríire òní oko gbogbo tọkọ pẹ́ kó gbélé ayé ṣe rere Ìṣọ̀lá o ọwọ́ rẹ̀ mẹ́wẹ̀ẹ́ wá tó fi ṣẹ́gun sí ọwọ́ yẹn wà á fi jẹ́ kó wà ní bá nínú kòtò láṣọ bá mi òkè Ramat aya rẹ̀ pàtàkì àti Abdulsamad àti Mariam àwọn lọ́rọ́ mi sí àwọn ní kí ọ fáyẹyẹ ọjọ́ ìbí tó bá ọ láyé ọmọ Ládì méjì o bóyá tí wọ́n bá bi ọ́ léèrè wípé talẹ́ni tó ń kọrin ewì látẹ̀kàn bá mi wí fún wọn pé